ẹ̀jẹ̀ wọn ṣe kábíyèsí. ẹ bá bàbá ṣe máìkì ó ti kú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ní àdá ẹ bá bàbá ṣe máìkì ọwọ́ wọn yẹn. bàbá kábíyèsí aláyélú ẹ̀ máa wọlé lámọdé tí ìlú ìṣíwọ̀ ẹ̀ máa wọlé. bàbá kábíyèsí aláyélú ọba adékèrò láì adédọ̀yìn sálẹ́sù ìwébadé àkọ́kọ́ ẹ̀ka láyé o. aláyélú ẹ̀ máa wọlé kábíyèsí ẹ̀ máa wọlé àbí oríire tòní ìyàwó olórí ẹ̀ máa wọlé àjọṣe pẹ́pẹ́pẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. bàbá wa kábíyèsí ilé ìrànwọ́sọ dímẹ̀sọ̀ bàbá wa kábíyèsí olókìlẹ̀ sí ìjọ bàbá wa kábíyèsí aláyélú àwùjọ bárakù kábíyèsí mo kí yóò ẹ̀ máa wọlé. ọmọ pétádó ọmọ ìràmàṣà ọmọ ológun láwọ̀ bì èyí tó fẹ́ ní àwọ̀ sẹ́rẹ̀ pẹ̀lú èyí tó fẹ́ ní àwọ̀ ọmọ ẹ̀ka máa dúró ẹ̀ka àṣeyẹ ní o ẹ máa fi ìṣe àṣeyẹ wàá jọ́pọ̀ rẹ̀ náà yé o tó ká ló bá ẹ̀ wọ́n nípa ẹjọ́ ṣe fẹ́fẹ́ o fẹ́fẹ́ ló ń ṣàlọ́ Abija sọ́ọ́ni bàbá mi mẹ́tẹ̀ ìṣọ́ra o Abija paraku. Alhaji. Aha. Adúpẹ́ báyìí. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè mú fún wa lẹ́ẹ̀kan sí wípé a kú oríire ti ọjọ́ tòní gẹ́gẹ́ bí ètò tí ó wà náà ló ti àfi lé mi lọ́wọ́ yìí a fẹ́ fi àdúrà ṣáájú gbogbo yòówù tí a bá fẹ́ ṣe lọ́jọ́ tòní torí ìdí èyí a pè ṣé bàbá yìí máa mú àmì or any Muslim that is touched Quranically to come and give us the love and prayer. Any Muslim, if you are touched Quranically, Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillah. 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 Alhamdulillah Rabbil Alamin. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ ká dé ọpẹ́ náà. Alhamdulillah Rabbil Alamin. Ọba wo ni a dúpẹ́ fún? Ọba àná, ọba ìní, ọba ọ̀la, ọba tó ní ọjọ́ gbogbo. Èyí adájọ́ pé a fẹ́ fi kan nú àwọn ọmọ ìlú Ìṣíwọ̀ tí wọ́n jẹ́ pàtàkì gan nínú ìdílé ẹbí ààrẹ a ní a fẹ́ fi wọ́n jẹ oyè lẹ́nu adájọ́ náà ọjọ́ náà dẹ́kun àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tí a pè àwọn lọ́ba wa àti kábíyèsí wa tí wọ́n bá lámójútó gbogbo ìlú Ìṣíwọ̀ àti olórí wọn àti gbogbo àwọn lọ́ba tí wọ́n wà ń bè àdúpẹ́ fọ́lọ́run pé èní ọjọ́ kò Ọlọ́run á bá wa lọ́wọ́ ṣètò ètò náà á lọ bá ṣe fẹ́ àwọn tó fẹ́ joyè náà àsìkò tó fẹ́ joyè yìí àpàdà sí dáadáa Ọlọ́run á bá mi ṣe fún wọn ọlọ́lá Ọlọ́run á bá wà pẹ̀lú wa gbogbo àwọn tí wọ́n wá láti ibi tí wọ́n ti wá láti Èkó ní àríwá ni tí wọ́n wá síbí báyìí láyọ̀ àti àlàáfíà la máa padà sílé wa ọlọ́lá ìlàlá bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ọba barrister Okubena bákan náà ni mo kí bàbá kábíyèsí Abija Baraku Adéwálé Ògúnyè bákan náà ni mo kí bàbá kábíyèsí
ọba Adéwọlé Àdọ́ Ọlọ́fin Àjàyè ti Òrùgbò láti ìpínlẹ̀ Èkó ọba kábíyèsí Olókìlẹ̀ ti Ọ̀jọ́wọ̀ ọmọ abẹ́rẹ́ òṣèlú ẹ jẹ́ ká ṣe kábíyèsí o gbogbo ẹ jẹ́ ká ṣe kábíyèsí kó rinlẹ̀ wọ́n fi àsìkò yìí kí ìyá wa dáadáa Ajarunpálu Lámòdì of ISIWO Kingdom ìyá wa olórí tí a ti jẹ́ yèyé lúwà fún gbogbo ìlú yìí ìyá wa olórí Adéṣọlá màmá ẹ kú àfọmọnìyàn ṣe ẹrù wá kú ẹ sì wá tó à lágbára lọ́wọ́ lọ́wọ́ àní tètè mọ yìí gbogbo àwọn tí wọ́n wá bí lánàá wọn ní kábíyèsí kan dán lójoojúmọ́ ní ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ kan ní bẹ́ẹ̀ díẹ̀ àmọ́ kò ní sún yé ṣe lágbára lọ́wọ́ ọlọ́run olóṣèlú. mo wá fẹ́ kí gbogbo àwa tí a wà bí lọ́jọ́ tòní ẹ̀ bá ìjọba ISIWO ẹ̀ bá jálejò ISIWO ẹ̀ bá jálejò Fọlájọyè gbogbo wa pátápátá á dìde lórí ẹsẹ̀ wa láti kábíyèsí bàbá kábíyèsí Lámòdì ti ìlú ISIWO ọba Díkìrùláì Adédoyin Sálísù Ìbígbadé the first ẹ jẹ́ á dìde lórí ẹsẹ̀ wa gbogbo wa pátápátá ẹ jẹ́ á ṣe kábíyèsí kórè rẹ̀ ọ̀yá o kábíyèsí o lẹ́ẹ̀kan sí o kábíyèsí o ẹ jẹ́ wọn máa gbọ́ lọ́yọ̀ọ́. aláyélúwà. mo kí pé àwọn àlàrí sálàrí dàgbàlárí àlàrí group cultural group Àlàrí cultural you want to give me 5 minutes. 5 minutes. The one starting now. That's an interview for us, so where am I? Fúláṣí kí gbogbo àwọn àlejò màmá wa olóríire ọjọ́ tòní ìyá wa dáadáa Chief Alhaja Ramota Ìgbòmísọ́lá kò ṣe é gbọ́dọ̀ ọ̀gbàrá àti gbogbo ẹbí ààrẹ Agadagudu àti gbogbo ẹbí balógun òjòdà àti gbogbo àwọn ẹbí ọ̀gbàrá gbogbo àwọn ọ̀rẹ́ ojúmọ̀ most especially our friend from Chicago, our friend from Canada, and our friend from Canada, Mrs. Sakimi, Mrs. Obiajayi, Mrs. Oji Shekuwani. Over to you now. Your time starts now. F1 mic. Ọlọ́ba tó lọ́jọ́ ayé gbogbo. Ọba sọgbẹ́dì ìlú ọba sọgbẹ́dì ìgboro. Lónìí mo rí ibà fọlọ́wọ́n ọba mọ̀rímọ̀rí olórí alámọ̀ tí mọ̀ yàn. Èmi forí balẹ̀ forí adé. Mo kórí adé mo kó lórí láàfin ọba. Ọba mọ́ pa mí ọba gbà mí là ní ìdọ̀bálẹ̀ làkọ́bà aládé. Kò sẹ́ni tó jẹ́ kọ́bà nínà ro. Mo lálàrí tún ti dé sí ìlọrùn ó ká àti lọ. Ṣé kẹ́ni mò ń gúrò gbé mi délẹ̀ yìí? Ọmọ gorí ọ̀la ó. Mo pé ká mọ́ rìn kẹwọ́ yan. Ìgò kúkú ní ṣèyí lágbára Elédùmarè. Ọba Elédùmarè ò ní gbà ọmọ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ kò ní gbà ya lọ́wọ́ yín láṣẹ Elédùmarè ọba. Ọmọ gorí ọ̀la ló gbé mi délẹ̀ yìí. Ọlọ́lá yóò kí gbéra nílẹ̀ kó di ìdè wá bá ń kẹ́gbọ́n mi. Wá bá ń kíyà mi. Wá bá ń kó lólùfẹ́ mi. Pépé mi sọ láti jáwé oyè yìí o. Ìwọ ń pápá, ìwọ ń pápá, ìwọ náà o. Wọ́n pẹ́ tí mo yè yìí jẹ. Ìwọ ń pápá, ìwọ náà o. Bébí Sọlá máa gbọ́ orí tó bá máa jáde. Inú agbógodẹ ló ti ń wá. Ọrùn tó bá máa lè jìgbàrà lẹ̀kẹ̀. Inú agbógodẹ ló ti ń wá. Ìgbà títí olómọ̀sáàjì àsọ̀bà ti ń tẹ̀lé yanran yanran yanran. Mo pẹ́nu agbógodẹ yìí náà ni. Bébí Sálámọ̀ gbọ́dìdùn ẹnu mi kò ṣe má ní o. Akíkanjú obìnrin ni o. Ìyá àfi gbogbo Ìjẹ̀bú ṣíwọ̀ ní tilé toko. Ẹ̀yin lọ́mọ jagun aṣọ nìkan tó ń wẹ́kùn. Ẹ̀yin ló wẹ́kùn panadà tó pàlọ́ kòròkúdà sọ́wọ́ tún lé yín. Ọmọ bẹ́ẹ̀ mi rí ilẹ̀ máa mi tìtì. Ilẹ̀ máa mi tìtì. Ilẹ̀ máa mi tìtì nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ ṣeke ní mo gbó. Olúwẹ̀rú. Ìyíkúlẹ̀ rẹpẹtẹ sílùú bà nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ jagun àsomọ́ gbọ́dìdùn ẹnu mi. Ẹ ti mọ̀yẹ̀ yìí jẹ náà ìwọ̀n pápá ìwọ náà o. Owó màmá Dr. Bukki olóyè Ọ̀gbàrá ni mò ń ké sí lọ́wọ́. Owó màmá Dr. Ládì Ọ̀gbàrá o. Ẹ̀yin lọ́mọ ẹlẹ́lẹ̀ ńlá tó fi bí gbọmọ. Màmá Bintu Hasan, màmá Rukayat, màmá Jamiu
kẹ́yìn máa gbọ́ nínú ẹnu mi. Olórí ẹbí gbogbo Àzárọ́yà family ní tilé tó kọ́. Mo bá ní tí mo yẹ yí jẹ mọ́. Ìwọ bàbá ìwọ náà wò. Ìran bàbá tó bí yín lọ́mọ. Oníjọba ní Ṣíwọ̀. Ìran bàbá tó bí yín lọ́mọ. Níjọba ní mo bì yín lé. Màmá mi mo pé kẹ́ ẹ máa wọlé mọ́ra àbá. Bẹ́ẹ̀ni sọ́lá tí mo yẹ yí jẹ o. Ìwọ ń gbá, ìwọ ń gbàgbọ́, ìwọ ń nà o. Bẹ́ẹ̀ni sọ́lá mo gbé ọmọ jọgọjọgọjọgọjọgọjọgọjọ lọ. Ìran yẹyẹ tó bí yín lọ́mọ níjọba níjẹ̀bú òde. Nítúnjọba ní mo bì yín lé. Kábíyèsí mo forí balẹ̀. Ẹ̀yin ọmọọba lọ́tún, ọmọọba lọ́sì. Mo gbé mi forí balẹ̀. Èmi forí balẹ̀. Èmi forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ. Ẹ máa sọ pé orí adé ló yàn o. Orí adé ló yàn o. Orí adé ló yàn. Kò ṣe mà ní ogún oríire. Orí adé ló yàn. Bàbá mi ṣe kéde mọ̀ ògún máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ kan. Ọmọ torí ọlọ́run ṣé mo dúpẹ́ pọ̀. Orí adé ló yàn. Lọ́wọ́ yín lọ́gbà ilé máa yọ̀ yọ̀. Mo sọ pé bẹ́ẹ̀ni sọ́lá orí adé ló yàn. Orí owó ló yàn.
ẹ fún alátẹ̀wọ́ ẹ fún ọ ní àtẹ́wọ́ tó rinlẹ̀ dáadáa. ẹ fún alátẹ̀wọ́. ẹ lọ síbi òkùnlù ètò báyìí orí pé ibẹ̀ náà ni ibi Awíládé. Ok, ní òní kábíyèsí. Bàbá wa kábíyèsí aláìlúwà ẹlẹ́nu wọ́n sọ̀dí bẹ́ẹ̀ sọ̀mọ́ wà kálẹ̀ bí bàbá kábíyèsí àbẹ̀yà párákò bàbá kábíyèsí olóòtú olùsẹ́lú alárò wọ́n wà ní kálẹ̀ bí. 1 2 bàbá bàbá ọ̀yà. Báwo tó wọ́n pè é? Àwọn ibi àsìkò yìí pé Baba Bituna. We want to invite now pé ìyá olóyè wa fún ti ọjọ́ tòní Chief ALHAJA RAMOTA Ìgbémisọ́lá kò ṣe é má ní ọ̀gbàrá wọ́n ti lọ bìkan lọ́wọ́ ìwọ là ń pè yí o ìyá olóyè là ń pè báyìí ó ti yá o yọ lọ sí ọ̀hún ibẹ̀ ló ti máa pọ̀ sí bàbá mẹ́tò ẹ wá gbà kí ẹlẹ́nu mi láti bàbá ẹni bá fojú ògbó nípa bìlẹ̀ akí gbogbo àwọn mọ̀lẹ́bí tí wọ́n wọlé lé ní èdè ẹ̀ta pátápátá káàbàtà akí gbogbo yín akí oríire tọjọ́ tòní gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa gbogbo ẹ̀yin àlejò wa akí gbogbo ẹ̀yin náà ológélẹ́lẹ́dẹ̀ yóò tó kó ìwábọ̀ bẹ́ẹ̀ ti dáhìn láyọ̀ àtàlátà ìpadà sílé yìí kò ní láborúnú ẹ̀mí sáré kò ní kí gbé ẹ̀sà mi wọ́n ní kí gbé ẹ̀sà mi. Oye mi o, ọlọ́wọ́ àti ìdìmọ́lé ní báyọ̀ ń bọ̀ mi, wọ́n ti báyọ̀ bá ti mọ̀ màrá. Lámúdí àkàtàkìtì ọmọ rẹ̀ lẹ́rìí o RAMOTA Olúwagbémisọ́lá ó jẹ́ èyí àjẹgbó àjẹtọ́ àfijọ́yé rẹ̀. Your Royal Highnesses, very distinguished guests, ladies and gentlemen, here goes the profile of Chief ALHAJA RAMOTA Ìgbémisọ́lá kò ṣe é má ní ọ̀gbàrá ọmọ ààrẹ Oyèfẹ̀sọ̀ Dan. ALHAJA RAMOTA kò ṣe é má ní Ìgbémisọ́lá ọ̀gbàrá is a devoted Muslim who is committed to ìrora rẹ yẹ láròkò àwọn arókò kan yẹ kíkò lọ akin kábọ̀ sórí ètò yìí màá dúró pẹpẹ o pẹpẹ ló ń bá ìrìnàjò yìí káàkiri mọ. ALHAJA RAMOTA kò ṣe é má ní Ìgbémisọ́lá ọ̀gbàrá is a devoted Muslim who is committed to motivating success. By so being, she was transformed lives in diverse ways. In the year 1952, parent of the whole Hassan family was born by late Mr. Hassan IJEBU and late ALHAJA Monica Hassan, his first wife. Parent of Hassan family, ALHAJA RAMOTA later traveled to the United States of America, Chicago, to further education after her secondary education in Naito Girls High School. She attended Roosevelt University downtown Chicago, Illinois, where she obtained bachelor degree, Bachelor of Science in Business Administration (BSBA). ALHAJA RAMOTA is a good motivator, popularly called Auntie, has motivated quite numbers of brothers and sisters of the ISIWO indigene to further their education abroad, and today their children and grandchildren are enjoying the privilege. The unconditional seal for success has helped the development of the community. Put your hands together for this woman. To many children with a great compassion for elders. ALHAJA RAMOTA later traveled to Canada to further study in Trinity College of Health and Sciences in Brampton, Ontario, Canada. She graduated with diploma in licensed practical nurse (LPN) in 2009. She worked for many years with Peel Region in Brampton, Ontario, Canada, before she retired. Your Royal Highnesses, distinguished guests, ladies and gentlemen, ALHAJA RAMOTA is enjoying a life as a mother, auntie, and grandmother by giving back to society with what God has blessed her with.
I hereby present this man of substance, a mother in a million, a mother of a vision, a mother with vision and vision for this installation as FOLAJOYE of ISIWO IJEBU. Kábíyèsí aláyélúwà. Ẹ bá ṣe kábíyèsí o. Ẹ já ṣe kábíyèsí kó ilẹ̀ dáadáa. Ẹ já ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Bí a ṣe ń tẹ̀wá kábíyèsí eléṣe tìlú ìlẹ́sì káàbọ̀ sí àná kábíyèsí aláyélúwà ọba ọ̀pá Yomi kábíyèsí mo kí yín káàbọ̀ sí àná wa. Ìwé Ọlọ́run ti bá tirẹ̀ o. Ilẹ̀ àtẹ̀rẹ̀rẹ̀ kára yé ìbáyé lẹ́yìn o. Èṣù láàdó òbí ọkọ̀ ọ̀gbẹ́ akínkẹ́ látọ̀pá ìbá tirẹ̀ o. Ògùn láká ayé ọ̀sìn máa lè rí ní kọ́ńbí kọ̀ǹgbò òde ọ̀rọ̀ lórí inú ẹ̀jẹ̀ wọ̀ lájọ́ ní kàn fún ọ̀gbọ̀n ìbá tirẹ̀ lẹ́yìn. Ọ̀sùn lórí ìbá lẹ́yìn. Ìgbọ̀nrin tí ń dájú ìdágbọ̀n tí ń tẹ́kì mí tẹ̀. Ẹni kan fi bàtà tẹ̀lé ń lu ẹnjìnìà Adégoyin Sálísù lámòdìdí gbogbo ìlú Ìṣíwọ̀. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, mọdúnmọdún láàrin mọdún, àkàlàmàgbòkèrè yẹn kì í pọdún jẹ, ẹ ní pọdún jẹ, ànílé òun rọ́kà, òun rẹ́dí ẹ mọ́kà, ẹ ṣe ìrántí ṣé ti gbà mìíràn, mo kí yín, ẹ kú ìfọmọ èèyàn ṣe, ìlú ìyágùjẹ, ìlú ìyágùnmu, abúyí ìlú ìyábírere, àgbà tó wà dàbòsù, àwọn wẹ́wẹ́ ìlú wọn dàgbà, àwọn àgbàlagbà adarúgbó, àwọn tó ń ṣiṣẹ́ ìjọba kọ́ bàtà dábà ò ní sáwọn lẹ́sẹ̀ o. Bàbá wa eléṣe, màmá wa lórí, mo kí yín o, ẹ kú ìtọ́jú bàbá wa o, ẹ̀yin náà ti dàgbà ẹ̀ darúgbó. Bàbá wa eléṣe, ẹ káàbọ̀ sílùú Ìṣíwọ̀, eléyìí wọn, mo kí ẹ káàbọ̀ sí ìlú Ìṣíwọ̀. Bàbá wa ọlọ́fin àjáyè ti ìlú Òdúgbò, mo kí yín, ẹ káàbọ̀ sílùú Ìṣíwọ̀. Bàbá wa Olúṣẹ́lú Alárò, mo kí yín, ẹ káàbọ̀ sí ìlú Ìṣíwọ̀. Ní báyìí, ọmọ wa ẹ máa dìde lórí ẹsẹ̀ yín, àwòyí kúrò, ẹ dìde, ẹgbẹ́ àwọn ẹ wá kí bá rẹ, ìfẹ́ fún ẹgbẹ́ yìí lénìí. Ètò ti bẹ̀rẹ̀ báyìí, ẹ jẹ́ ká wò bó ṣe ń lọ, ẹ jẹ́ ká ojú wò ká wò bó ṣe ń lọ. Ṣé máa ní ọ̀gbàrá, òun wá kí bá rẹ, ìfẹ́ fi ẹjọ́ yé ìyáàfin FOLAJOYE gbogbo ìlú Ìṣíwọ̀. Ẹ jẹ́ kí a farabalẹ̀ káwọ́ bó ṣe ń lọ, ẹ má dí àwọn èèyàn lójú ẹ dákun, ẹ yàgò bẹ̀jẹ̀ owó nìkan ṣe ń lọ, ọmọ tí ń pín omi kì í kó bẹ́ẹ̀. Àlájà RAMOTA láì Gbémisọ́lá kò ṣe má ní ọ̀gbàrá o. Àyùbá yẹn o. Kò yẹ wá kí bá rẹ o. Kábíyèsí o. Ẹ máa kúnlẹ̀ ẹsẹ̀ méjì, ẹ máa yí káàsì, ẹ máa yí káàsì. Ẹ máa kúnlẹ̀ ẹsẹ̀ méjì níwájú bàbá, ẹ máa kúnlẹ̀ ẹsẹ̀ méjì. Ẹ máa kúnlẹ̀ ẹsẹ̀ méjì. Wọ́n tẹ̀ máa ṣe màmá sọ fún yín. Kúnlẹ̀ ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó. Ọmọ rẹ o tún fún ẹlẹ́ẹ̀kejì o. Kábíyèsí o. Ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó. Ọmọ yín Àlájà RAMOTA láì Gbémisọ́lá kò ṣe má lọ́gbàrá o ń fún ẹlẹ́ẹ̀kẹta. Kábíyèsí o. Ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó, ẹ̀yí káàtó. Àyíká lókè kodó, àyíká lókè kọlọ. Ìṣe ìṣẹ̀lẹ̀ ni kò ní wọ́n yín. Àṣẹ, ẹ máa bá ṣàṣẹ. Ẹ sọ bá mi. Ọba kí ọ. Ọba kí ọ. Àṣẹ o. Àṣẹ. Ẹ kú oríire sí ìyá àmọ́rin ìyá àfin ló ní ká tù òun ló kọ́kọ́ jẹ ìyá àfin ní ìlú tó bá ní o ìkan nígbà tá a gba dé akọjú ìsìlọ́sọ́dọ̀ àwùjalẹ̀ dẹ̀ sọ fún wa wípé ọjọ́
àfin ó wá ìbáàkì wọn àti ọmọ ẹ̀ bàbá dẹ̀ ti lọ́gbà yẹn wọn àti rotì ní àtàn lọ́jọ́ wá sí òrìṣà tó wá gba lọ́jọ́ ìdílé àbáṣọ ẹgbẹ́ ẹ̀ àtàwọn yòókù náà wọ́n ti lọ ọlọ́run bá rí fásitì rẹ̀ ìjókòó náà ni wọ́n fẹ́ jókòó lé wàá dàgbà wàá darúgbó ìwọ́n ní àkọ́bí bàbá wọ́n ní àrùgbó ọ̀kẹ́ ní ẹbí wàá ti pẹ́pẹ́ mú màá fún náà wàá fàlà sí àdúgbò òwúrọ̀ ìjọ ìlú amákọ̀ ọdún màá rìn lọ́dún ààrẹ ti fi dáadáa ìkọ́ tó bá jẹ́ kó gbàgbà sí ìjọba nílùú ìkọ́ gbogbo wa náà láti àwọn pé àti ní ọba ọ̀tá àwọn pé ọba ìjọba ló fi ń jẹ olórí tú àti baálẹ̀ gbogbo ọ̀gá ọ̀ndà ọba Chieftain àtàwọn ló kọ̀ sí ìgbọ́gbọ́ sí ẹ̀wọ̀n ìgbàgbà yẹn tó ẹ̀fẹ́ ní àrẹ́fẹ́ tó pẹ̀lú àwọn kan tó gbà pé ìjọba olólàṣẹ àdáàlú àti náà ti jẹ́ ààrẹ àwọn ìlú ìdí ìṣúwọ̀ orí ìdúró ti máa sáà lọ́wọ́ ẹ̀ òyìnbó fún ti sàtífíkètì rẹ̀ ní fọ́tò pẹ̀pẹ̀ lọ́wọ́ ìyá àti náà sàtífíkètì pápá wà lọ́wọ́ tó jẹ́ pé àmà mo lè sọ fún baálẹ̀ wọ́n pè yí ó máa tẹ̀lé lára àwọn ọmọ tí ìwé bá kúlọ̀ sóògùn lébọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ àlùkò ọmọ àlébọ̀ tó wọ́n náà pápá lọ sọ́ọ̀hún oríta yé ṣe agbélọ̀dẹ̀ fún wálé wàá lù pẹ́pẹ́ ká máa lù pẹ́pẹ́ o ká máa lù pẹ́pẹ́ o nǹkan tí bàbá ní ká máa ṣe tẹ́lẹ̀ náà là ń ṣe nǹkan tí lọ́rọ̀ ojúde ọba àwọn olóbẹ̀rẹ̀ wọ́n máa gbé ṣe tọ́wọ́ gbé in fact ẹni the first house níbi mo fún lóye tó fi dáadáa lọ́kọ̀ fẹ́ lọ́dọ̀ bàbá nítorí pé ojúde ọba máa ń múlá mo lè sọ fún nígbà yẹn pé gbogbo ayẹyẹ tí bàbá ń ṣe láti máa ṣe ìgbọ́n bẹ̀rẹ̀ ìwọ́dẹ̀ tó wà lórí sí lọ́dọọdún irú àwọn tẹ̀gbọ́n àti gbogbo ìkẹ́ pé ẹ wá ṣe àwọn ní ìgbé sọ́tà pé lẹ́bí ìgbé àmẹ́rin náà mọ̀ pé kọ́ṣà àti owó ẹ̀kẹ́ wa máa ṣe àdẹ̀ ṣe ìlú fún èyí ẹ wá fọlá hàn ẹ wá fi ẹ wá fẹ̀yẹ hàn ayé kalẹ̀ o màá rí mi náà kà á kẹ́ mọ́ ẹ máa ṣe kábíyèsí o wọlé bọ̀ yìí kábíyèsí sadé rẹ̀ lẹ́wà ọmọ kọ̀ọ̀bọ́dì ọ̀dọ́bìrọ̀ kábíyèsí ọmọ ọ̀làlejò ló wọ kaná àìní olùsọ̀rọ̀ kábíyèsí. mo máa gbé máìkì fún yín ẹ máa pe àwọn èèyàn mẹ́wàá jáde níbí kí wọ́n máa lè fún àwọn ọba àti sákìlẹ̀ Ìjẹ̀bú àtàwọn tó wá ní láti Lagos tètè tó máa lè fún wọn ní 10 million naira tó ń wọ̀ yìí. ní báyìí ìyàwó olóyè tí a bá ti àwọn tó bẹ́ẹ̀ joyè lọ́jọ́ òní alájà fẹ́mi sọlá wọn ni wọ́n pè èèyàn mẹ́wàá náà àwọn ọ̀rẹ́ wọn wọ́n lè fún àwọn ọba ní 10 million naira ààrẹ ooo 10 million naira. Ọ̀sìnkìtàn òní mẹ́ta ìyàbí ọdún òní mẹ́rin. Ẹ sì gbàgbé Bọ́lájí ọmọ ọba Bọ́lájí olówó kọ̀rọ̀ Bọ́lájí. Mọ́mì Lọ́lá ilé làbóyè. Bọ̀dá mi ti rí táyà ilé làbóyè ti rí táyà. Ascot ẹ jẹ́ kí n máa dárúkọ Ascot. Ẹgbẹ́ máìkì fún ààrẹ. Yeye Baba Jíròrò, Mrs. Kudirat,
gbogbo àwọn tí wọ́n ń pè lórí àwọn kábíyèsí ni wọ́n máa jáde síta ascot wọn náà wà ń bẹ̀ ẹ dákun wọn ni wọ́n máa jáde síta kó lè bá ìyá wa. Mrs. Adebiyi. Mrs. Adebiyi. Chicago. All the way from Chicago. Alhaji Abdulrahman àwọn kábíyèsí kẹ́ ẹ̀ jẹ́ máa bọ̀ ọmọ ọba Bọ́lájí Síákà àwọn kábíyèsí kẹ́ ẹ̀ máa bọ̀ ọ́ta báyìí wọ́n ní kẹ́ ẹ̀ máa bọ̀ ọ́ta ìyá wa láti Chicago wọ́n ní kẹ́ ẹ̀ máa bọ̀ ọ́ta Mrs. Adebiyi Mrs. Remi Ajayi láti Canada Mrs. Àkáǹtì bàyè. Tọ́ba dálé mi báyìí sí àwọn informant wà round tó wà lọ́wọ́ rush. Mi bá mi dá sí i, ọkùnrin mi rò wá aláyélúwà aláyélúwà. Owó ló bá lọ́wọ́ ilé tẹ̀ mú ẹ̀yìn owó ló bá ilé tẹ̀ mú ẹ̀yìn sọ wọ́n ti ń pè 10 million rẹ̀ o. Ẹ farabalẹ̀ ẹ má gbà pé. Wọ́n fún lọ́wọ́ màkánà àbíyá ọlọ́wọ́ lọ́ra ẹ̀mí ẹ̀rẹ̀ lẹ́jẹ̀ àbúrò àbò bàbá àti ní káàbàtà. Àwọn tí ó pè é kọ́ àwọn ọ̀túnba àwọn ọmọ ọba olórí ọ̀dọ́ gbogbo ẹ̀ ọmọ ìjù sílẹ̀ o. Excuse. Sorry. Ẹ má bínú ọba mi ẹ má bínú bóyá kí máa ṣe transfer ẹ má bínú máa jẹ ṣé kí kúkú máa lọ ṣé kí kúkú máa lọ ẹ ṣọ Yes, ibi awilade ọ̀rọ̀ kù ṣe omi adákùn tàbábà ta o lálákà ọmọ tí a gbọ́. Ààrẹ. Èyí tí mo sọ fún yín èèyàn mẹ́wàá ní ní kẹfì. Fún àkáǹtì mílíọ̀nù náírà ni a máa fẹ́ níbí yìí. Àkáǹtì nọ́mbà yẹn rèé o. Ọ̀kan rèé. Ọ̀kan sọ́nà. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí àkójọpọ̀ látàárọ̀ àpò àfọwọ́yìn ṣe gbogbo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí ń bẹ ní àìlọ́jọ́ tòdà kìí gbogbo àwa mọ̀lẹ́bí ẹbí yìí ò ní dàrú láíláí. Nàìjíríà báyìí wò ṣe lè tọ́pa ìnàmá àlejò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìnàmá àlejò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ èdè lè wọ̀nyí. Àkáǹtì pàdé o ìpínlẹ̀ mẹ́ta ṣe pé 022 àwọn mẹ́wàá láfún. Ẹ̀kọ́ sọ̀rọ̀ lẹ́wà, ẹ̀kọ́ sọ̀rọ̀ lẹ́wà. Àdúpẹ́ lọ́dọ̀ náà.
0222 492399. Wọ́n correct. Orúkọ wo ló wà níbẹ̀? Orúkọ wo ló wà bẹ̀? Àkànnì. Palace of Lawa. Báwo ẹ ìwà lẹ́kọ̀ọ́? Oníṣẹ́ ìwà lẹ́kọ̀ọ́ ni. Láti ẹ ń ṣe kí ni? Daddy, ó fún wa So get it. èmi pẹ̀lú ní la máa Mi ì máa rí kí ni gbàyàwó palace. Àwọn tí ẹ pè wọ́n ní kẹ́ ha kìíní fún wọn. ṣé ẹ ti ṣẹ́wó Ẹ sábà. bá wa ha fún wa. Kí wọ́n sì pápá wá. mo lọ sí ẹjọ́ tó lè ní láàbì mo lọ sí ọ̀dọ̀ ẹ̀ ó ní ìkọ̀tọ̀ sí pẹ̀lú àlọ́dọ̀ ìjọba fún ní àyíká wà ń sùn. ìbàdàn tẹ̀lé wa sọ̀rọ̀ ilé wọn ó ṣe rí ìdíyẹ bìkọ́ ìṣẹ̀ṣe làwa wà nílẹ̀ sí so olóyè lóye mọ ìfún ni lọ́ máa lè ṣe ìjọba pé kátó nọ́mbà 160 ní ìlú ìgbà kan mo ní ààrẹ. In fact, the first chief tó wà nínú yìí tí pẹ̀tù bá jókòó tí àgbọ̀n bá jókòó onísà ní ìsàrọ̀ ní ìkókó ẹnìkan olúwo àwọn mẹ́rin mẹ́ta ló ń ṣètúgbà ẹ̀ ààrẹ ní nọ́mbà 4 ó wà pé àjọ pé báyìí pẹ̀lú ẹ̀kọ́ wà ní program bó ṣe wà ìfọ́tà àmì onísà ní ìsìwọ̀. You are the one of the most important you you are the most important personality in school. So and that brings you to the day you also go back and say, she you know that you want to have a formula but this the people that can do this but unfortunately àwọn báyìí kọ́ ọ léèdì bàbá tó kó àjọ àwùjọ rẹ̀ wọ́n ti ní ìgbà ní ilẹ̀ fẹ́ kí onílù ta gbà nínú ọ̀fẹ́ lọ bá òkìsìtẹ̀ náà fẹ́ wá jó bẹ̀rẹ̀ bá jó lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ lọ́sẹ̀ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ káàkiri ẹ̀ tó bá fẹ́ fún wa ní 100,000 tó bá fẹ́ 200 tó bá kí 50,000 ẹ̀ ṣí ẹ̀jẹ̀ ká. Come to celebrate this tonight. We want to say very big thank you to you for coming today. The Lord will continue to be there at the point of your needs. In the mighty name of Jesus. Wàlá hawla wàlá quwwata illa. Ọdún léyà fún ọjọ́ mẹ́rin péré èyí tẹ̀ sí ìrẹ́rẹ́ ìgbówó ẹran. Láfíì mẹ́rin ṣẹ̀tàn ìrahìm. Bismillahir rahmanir rahim. Lè ilá fi kùrẹ́jì. إلا فيه إمر لا تسافى سافر يقول لك هذا لبيتي الذي يتمه من جوع وآمنه من الكافر هو دعاء هو دعاء ويلي ويلي المفروض أن يزير ويرا الله وسع نومي ẹni tí ó ṣàánú mi tètè rán sí mi Bọ́lájí tí ó ṣàánú mi tètè rán sí mi bàbá àdínì tí ó ṣàánú mi tètè rán. Ọba òjò tí wọ́n rọ̀ tí ìyàwó mi ní Kírísítẹ́nì. Ìwà kábíyèsí òjò tí mọ̀rọ̀ ẹ̀ máa wulẹ̀. Kábíyèsí abigi kókò òjò tí mọ̀rọ̀. Owó ẹran ti ìfẹ́ pé olùdíọ́lọ́run. Owó ẹran ti ìfẹ́ pé látọ̀dọ̀ wa rẹ̀. Kò Bọ́lájí ti lù wá ká. Sẹ́yìn ní kó fún kábíyèsí. So kábíyèsí èmi kọ́ mo lè yí gbà wọn. Inú balẹ̀ kò sí. Okay, kábíyèsí náà yọ̀ ọ̀gá. Ní wàá gbọ́ alẹ́ tó ní ọ̀yọ́. Ìwọ ilẹ̀ sì máa ń ṣe. Máa bá ní ọmọ àkàrà àlè. In the name of the Father, the Son, and the Holy Spirit. Let's all shout it out and hallelujah.
sallallahu alaihi wasallam kí ni kábíyèsí bí sà. Alájà àwọn kábíyèsí sẹ́kọ̀ọ́ karabá ṣe fún ọ̀pọ̀ àgbà ẹ̀mọ́jùsí yọ̀dà fún yín owó kéékèèké yìí ẹ̀dọ́pọ̀ ìyẹ̀mọ̀dọ́ yẹn ti ẹ̀dá kọjá ìdìbò náà àyè jù ú gbé dání àkókò yes náà káàmù ara wà ní àwọn ọ̀yà ẹ̀dá ti pápápá ẹjọ́ máa pọ̀ díẹ̀ ẹjọ́ pọ̀ díẹ̀ ọ̀yà náà bẹ̀rẹ̀ àti ìdá máa bọ̀ sá láti ọ̀sọ̀ ọ̀yà kan ti sà ọ̀yà yìí máa bẹ̀ máa bọ̀ máa pín àwọn ọ̀sẹ̀ pé kó kárí dáadáa. Ayé ẹ̀pẹ̀ ló kárí wọn. Amara wa yéyéyé o, amara wa yéyéyé o, àwọn bẹ́ẹ̀ ń pé rí àwọn ọmọ ààrẹ ò pé méjì o, àwọn ọmọ ààrẹ ò pé méjì o. Ìgbà àwọn gbọ́dọ̀ kún ni o, ọgbọ́dọ̀ kún ni o. Ìgbà wọn gbọ́dọ̀ fún ẹ̀dẹ́ ọ̀yà ìjà ti pápá pa ìjọba ti bá àgbà nítorí ọlọ́run ìjọ ti pa àgbà ọ̀yà ìjà ti pápá pa. Ọ̀yà kábíyèsí. Ta ló tún fẹ́ bá a dáhùn sí? Wọ́n ní ta ló fẹ́ dáhùn sí kó tó bá bẹ̀rẹ̀ tó bá ti lè bẹ̀rẹ̀ àlejò tó kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́. Gbogbo àwọn tó jọ wégélì kan náà. Gbogbo àwọn wégélì kan náà yìí kò sí. Gbogbo àwọn ìyàwó tó àlẹ́ yìí lọ́wọ́. Gbogbo àwọn ìyàwó tó àlẹ́ yìí. Ìgbà tí mo ti kàn ní wọ́n dẹ̀ tó kọ́. Àṣẹ wọlé mi ní kẹ́lẹ́ sí. Gbogbo ẹ̀yà wa oníkèéjà àṣẹ wà lẹ́yìn yẹn. Kábíyèsí ìjọba dá sí o. Ọ̀yà. Epo tí wọ́n tẹ ọba 100,000 máa wá láti ìlú. Ṣé àwọn ẹni tó fẹ́ dá sí ìlú àwọn ṣé kàmábé tó lọ? Tọ́ kábíyèsí. Alájà RAMOTA láì Gbémisọ́lá Kìsìmánì ọ̀gbàrá tí bàbá wa láwọn ní gbogbo ìlú ìṣíwọ̀ tí wọ́n fẹ́ fi jẹ ìyá àfin FOLAJOYE gbogbo ìlú ìṣíwọ̀ omi nìyí o òun làbùwẹ̀ òun làbùwẹ̀ kábíyèsí tó bá jẹ́ pé omi ọmọdé tẹ̀kúrá tẹ̀ wọ́n yìí á tù mí lára àṣẹ ara mi ní àṣẹ. Ìjọba wa dídé ní ọba náà wá kẹ́ inú ìjọba mo máa fún lọ́kùnrin o. Àṣẹ wá. Tí ọba bí ní alọ́kọ́ tó kún ní o. Àṣẹ. Ó dẹ̀ fi wá nínú ìwọ̀n àṣẹ kábíyèsí alága ní alága yín. Àṣẹ. Ọyẹ mú mi. Sọ fún wọn kọ́ dẹ̀ ṣàṣẹ. Ẹ máa ṣàṣẹ. Ẹgbẹ́ tí sàmì ẹ máa ṣàṣẹ. Ọyẹ ìyá mi sí ni ọyẹ ìgbàṣẹ. Ọyẹ ìgbàṣẹ àṣẹ. Sí ìdègè. Kọ́mìgì. Àṣẹ. Àṣẹ wa ti èké òbí òní balẹ̀ fún ọmọ yìí nǹkan ibà òní balẹ̀ fún padà sẹ́nu fún àkábíyèsí lórí ẹ̀rẹ́ ní ọdún yìí. Alájà Gbémisọ́lá Kìsìmánì ọ̀gbàrá àní wáyé tí o. Àṣẹ. Láàárọ̀ àwọn olóyè nílùú ìṣíwọ̀ àní wáyé tí. Ẹ máa bọ̀ ẹ̀ Afis. Ẹ máa bá ṣàṣẹ. Afis. Báyìí àwọn Àṣẹ. Ẹ máa ṣàṣẹ.
kí ló fi sí bí Afis Afis mò ń pè ẹ́ ò dáhùn kí ló máa fi sí bí ìfọ̀n ni ó jẹ́ kówó gidi lẹ̀. ẹ máa bá a ṣàṣẹ. yọ bàbí yọ láì yọ lọ́ba alájà bíi sọ́lá tí àwọn àpapọ̀ ọba tí wọ́n fi ń jẹ ìyá àfikún dànù fún ọyún àṣẹ ẹ máa ṣàṣẹ. àfàrùn dànù fún ọyún àṣẹ àfàṣe àṣẹ ẹjọ àṣẹ ẹkọ àṣẹ. ẹ máa bá a ṣàṣẹ. ẹ máa ṣàṣẹ. ẹ máa bá a ṣàṣẹ. àṣẹ ìyá máa tẹ̀síwájú. owó tẹ̀ ń lọ́lé yọ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọ àfi rọ́pò ti pẹ́. àtàrí nìyí o. àṣẹ. ìyẹn ò kí jíjẹ láàbọ̀. wà. bẹ́ẹ̀ ni ẹ kò lè owó. àṣẹ. ẹ kò lè ọmọ. àṣẹ. ẹ kò lè àlàáfíà. àṣẹ. ẹ̀yin fọ́ lójú. Amen. ẹ̀yin di létí. àṣẹ. ẹ̀yin láàrin fẹsẹ̀ sí. ẹ̀yin bọ́ sọ́wọ́ agbé nípa. ẹ̀yin bọ́ sọ́wọ́ ayé. àṣẹ. yìí o. tí àwọn ìyá wa bá ti tí ìtìjọ́ bẹ́ẹ̀ àníyàn ní gbòògbé. àṣẹ. àṣẹ. bá ti ṣe. àṣẹ. lọ́nà gbígbà. àṣẹ. ẹ̀rọ fi dára. àṣẹ. ẹ̀rọ àbòwò dá. àṣẹ. wọn ní wáyé tí o. àṣẹ bàbá. nílé ìyá nílé bàbá. nílé ìyá ní ìṣe wá ìlú ìyàrá mẹ́rin àgbẹ̀ ṣúgà ẹ̀kọ́ ní ìṣẹ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ ní dààmú. tàbí bàbá. gbogbo tẹ́ ti fojú ọwọ́ ṣe ẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó bàjẹ́. èmi àádùn rèé. àádùn. ayé yín aládùn. àmín. ayé àwọn yín aládùn. àmín. ayé àwọn yín aládùn. amen. gbogbo ẹ̀ tí ń bá wa ṣe àṣẹ lénìí wúrà yé wa ló máa ládùn. àṣẹ. àní jẹ́koro. àṣẹ. àní jẹ́koro. àṣẹ o. ọ̀yá oyin rèé. oyin rèé o. ọmọdé bá lóyún àkàkàrà kábíyèsí. bẹ́ẹ̀ ni dídùn dídùn kẹ̀lé àwọn ilé oníkùnrin ayé àdìsí àṣẹ. àdìsọ́lá àṣẹ. àfúndùnkù yìí àṣẹ bàbá. kì í ṣẹ̀lẹ̀ àwùjọ ìṣẹ̀lẹ̀ yín. àṣẹ o. gbẹ́mọ́gbẹ́mọ́ ayé ò ní gbé yín lọ. àṣẹ. àṣà yóò ní gbé yín lọ́mọ lọ. àṣẹ o. bó dẹ̀ ṣe máa rí nìyẹn. bó ṣe máa rí nìyẹn. ní báyìí ẹ̀yọ́ ní fọ́tò ẹ̀gbẹ́ra yín torí wọ́n máa kó ilẹ̀kẹ̀ sí ọwọ́ àti ọrùn fún ọ̀rọ̀ yìí a bá ti parí ètò àti gbogbo ara yóò rí kábíyèsí ẹ̀kúṣẹ́ bàbá àbíyàfáràkù ọmọ akóhùnbẹ̀sẹ̀ tó kó lóko lẹ́nu táwọn ìjọ máa ṣẹ́gi lẹ́yìn ẹ̀fọn ọmọ àtàṣùpà lẹ́yìn ọmọ ẹranko bàbá kábíyèsí àjàláyé ti ìlókùn ẹ̀ máa wọlé ọba olóṣàlú kábíyèsí ẹ̀ máa wọlé àjàláyé ti ìlókùn kábíyèsí aláyé bàbá olóṣàlú kábíyèsí bàbá ẹ̀ máa wọlé ẹkú bẹ́ẹ̀ ẹdẹ wọlé tí ń lọ yé èyí fọ́tò ẹ dábàá ẹdẹ wọlé tí ń lọ ètò gan rèé o ibẹ̀ gángan rèé tí wọ́n fi ń dá olóyè ìlú àláàrin àwùjọ ni wọ́n ti kó jáde yìí ilẹ̀kẹ̀ lọ́wọ́ ilẹ̀kẹ̀ lọ́rùn ẹ wò ó wọ́n ṣe ní ètò létò tí àgbàdo ń fọ́ wọn sí ẹ̀ àṣẹ kábíyèsí àṣẹ kábíyèsí aráyé ẹgbà ìrọ̀lẹ́ àṣàràṣe kábíyèsí wọ́n lẹ́kẹ̀ẹ́ ọwọ́ rèé wọ́n ní wọ́n ní kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọ lọ́wọ́ in the mighty name of Jesus wọ́n ní kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọ lọ́wọ́ ọmọ aláǹkan lọ́wọ́ yẹn pé ọwọ́ nù.
ẹ pàtẹ́wọ́ fún ìyá yìí pàtẹ́wọ́ tó rẹ̀ níyè yóò ilẹ̀kẹ́ ọ̀rọ̀ wọn ní òní bínú fi kókò so káwọn òní bínú fi kókò so ṣàṣẹ ẹ̀ òní bínú fi kókò so. Ìlà oyè rèé ẹ bá fún ọ ní ọ̀rọ̀ náà ìlà oyè rèé wọ́n ní kẹ́ ẹ gba abọ́ yìí kẹ́ ẹ kiri lọ kẹ́ ẹ lọ nípa owó fìlà wá 5 million naira owó fìlà. ẹ kó oríire tèmi o. kábíyèsí wọn ti wọ́n ní ẹ kó oríire tèmi o. ẹ sọ pé òun. Fìlà náírà fẹ́ dé òwe o, àwọn lè bá nífẹ̀ẹ́ sí i. Àwọn fọ́tò yóò dùn owó ní fíìmù ọmọ. Olóòdù lóye, wọ́n kí wọ́n máa fi lóye lọ́ máa fi sí i. Wọ́n ní fìlà wọn fẹ́ tẹ̀lé yìí. Kó máa fi káàkiri, ẹ̀jẹ̀ máa fi owó sí i. Ẹgbọ́n sẹ́yìn lọ́wọ́ sí i. Ṣé gbogbo wa lọ́wọ́ sí i? Ṣé gbèsè sọ́lá dùn ìfọ̀lá dùn ìyọ̀? Ṣé ẹ bá lọ́wọ́ sí i? Ọba máa bá owó lẹ́yìn owó tí ò lè ní wà lẹ́yìn owó sí i. Àgbẹ̀ni ó ti ń bọ̀ lọ́dọ̀ ọdún ní bàbá. Ìlọ́kùnrin lóbìnrin ìjọba ìfowó sí o. Agbẹ́misọ́lá ní wà lówó lọ́wọ́ ọ̀kà wá gbà. Kábíyèsí 5%. Àrẹ ń pè yí bí náà. Agbọ́dà, ọyọ ẹ máa gbà ẹ máa bá wọn fi owó ńlá ńlá sí i tẹ ẹ bá fẹ́ kó dé fìlà oyè. Ramota aláìní àyà ọ̀gbára o. Gbémisọ́lá. Congratulations Gbémisọ́lá. Bọ̀dọ̀bà náà wọ́n kára àríyá. Congratulations Ramota aláìní. Àwọn oríkà Wọ́n á ní iṣẹ́ àkàmú kí ọ̀rọ̀ rẹ̀
Akébí láti kíkà ìgbò wọ́n ní ọ̀rùn kí ọ̀rùn olóyè náà kí Congratulations to you. Àdúgbò wọ́n ti gbà káàkiri báyìí. Gbogbo ẹ̀yìn àti ṣe ní àyè tí ó wà ní àyè. Ọlọ́run ti tó lọ́wọ́ ọlọ́run ti tó gbogbo kí ìsàlọ́ àkọ́kọ́ yẹ. Bí a ń jí wa gbé lọ́tù tí a jí wa gbé lọ́sì wọ̀n ní jí ilé. Bí a ń jí wa gbé lọ́tù tí a jí wa gbé lọ́sì wọ̀n ní já àwọn yín gbé. Wọ̀n ní jíyàwó yín gbé. Wọ̀n ní jọ́kọ yín gbé. Ẹ̀jọ́ wọn àwùjọ rẹ̀ láì. Mílọ̀ ṣe tán ní rẹ̀ ní láì rà máa ń lè rà yìí. Allahu la ilaha illa huwa. Ayu li gayyuhu la ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fi samawati wa ma fil ardi. Ma sala sirruhu wa indahu illa bihi ya'lam. Ma bayna yadihi wa ma khalfahu wa la yuhituna bi shay'in min ilmihi illa bihi. Wasi'a kursiyyuhu samawati wal ardi. Wọ́n ti ń dé fìlà oyè fún alájà tó ti di chief látòní lọ ramota láì gbèmí sọ́wọ́ àgbàrá kọ́bùrà tó ń kó bẹ́ẹ̀ lókè àwọn tó fẹ́ bẹ́ẹ̀ àṣẹ àṣẹ àwọn oníkámẹ́rà yìí ò ní owó ní tí lọ àṣẹ ìsúkú lẹ́yìn wọn kọjá àwọn kọ́ ló máa gbé fún anyway wọ́n pè mí nìkan sí ẹgbẹ́ máa wọ̀rí wọ́n pè mí mọ̀ nínú owó yẹn. ẹ kú oríire o. Ladies and gentlemen, distinguished guests, ní ààrẹ ìjọba ìjọba àti ìyáàfin FOLAJOYE of ISIWO Ìjẹ̀bú ìdáhùn àpọ̀.
Ọmọlẹ́rùn
lálẹ́ owó lálá ni yóò mọ̀ wá òun wá láti ẹlẹ́kùn ààrẹ ọba. Wọ́n ní ìgbòye tó kọ́ fọmọdé látara dárí wáyé. Wọ́n ní ìgbòye tó kọ́ fọmọdé láti látòrí ọmọ tó yẹ ọmọ bọ́. Wọ́n ní ìgbòye tó kọ́ fọmọdé ọjọ́ òbí kó máa fi sí dànù lórí. Ìlànà tó ti wá jù lọ náà wọ́n gbé káàdé. Ọ̀rọ̀ bí ẹ̀sùn èyí ọ̀rọ̀ bí ẹ̀sùn èyí ọgbọ́n ní labalábá fi jáde lọ́sẹ̀.
bàbá lẹ́yìn ilé ẹjọ́ ẹ kàn wá lọ sọ́wọ́n yẹn táìmù ti lọ.